adúpẹ́ fún Ọlọ́run, adúpẹ́ ní ẹ̀kan sí apárí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin fún oore àánú tí Ọlọ́run Allah tó tún ṣe fún wa, tó ní kí a máa bẹ̀lábẹ̀lá ilé ni o náà ni a fi ń dúpẹ́. Ní ìjẹ́ ìdógún a ń sọ múra wa wípé níjẹjọ ni ó jẹ́ ọjọ́ ọdún tàbí fi wá pé ọdún iléyá ọdún yìí wọn àtọjọ́ jímà wọ́n jọ papọ̀ mọ́ra wọn dáadé sí àlàyé ọ̀rọ̀ wọn àfẹ́sìlẹ̀ lórí tí ọdún iléyá tàbọ́dún ìtúnú tó bá papọ̀ mọ́jọ́ jímà bóò ló ṣe ká ṣe táwọn sọ gbogbo fatiwa àwọn àfáàlẹ̀ lórí táwa ní táwà mú ń bẹ̀ o náà ni káàkì Eid lásìkò Eid kí jímá sí tó káàkì jímá lásìkò jímá alhamdulillah jẹ́ Eid ọdún dé nítorí ká ṣe mẹ́gẹ́ mùsùlùmí àṣẹ akírùn Eid àtúkì jímá ilé náà ni jímá tó wá tẹ̀lé ọdún iléyá ọdún yìí adúpẹ́ fọ́lọ́wọ́ bá fún àǹfààní tó tún fún alé ní ká tó wá sí gẹ́gẹ́ bí àṣẹ rẹ̀ ó ní yá ayyuhal ladhina amanu idha nudiya lis-salati min yawmil jumu'ah fasaw ila dhikrillahi wa dharul bay'a ọlọ́nà ìdá ẹgbọ́n náà bá gbọ́ tí wọ́n bá ti pèrún ní ọjọ́ jímá fasaw ila dhikrillahi ẹ tara sàsà lọ sí bí ìrántí Ọlọ́run wa dharul bay'a ẹ fi ara ẹ̀fẹ́ sílẹ̀ ẹ̀rì dhalikum khairun lakum yẹ lólórí fún yín o in kuntum ta'lamun tẹbá mọ̀ bẹ́ torí díẹ̀ mùsùlùmí lásìkò jímọ̀ ti tó gbogbo dábárí a máa ṣe báyìí kó mú alẹ́mì tó àfilẹ̀ ni ìyẹn ló mú àwà ń bí ìlú máa tí a ń bọ̀ lọ́nà máa bọ̀ lọ́nà àbẹ̀lọ́wọ̀n bá Allah jíma tó ń dáadọ́ fẹ́ kí náà ọlọ́run kó gbá ní jẹ́sí fún wa kọ́lọ́ bá fi sínú òsùnwọ́n ṣẹ́rí wa ìrántí ọlọ́run tá tó fẹ́ gbọ́lé ní fasaw ila dhikrillah ẹ̀lọ gbọ́ràn tí ọlọ́run má ṣe ní àgbọ́dánù àwádá ń sọ má ṣe lásọdánù àwádá ń gbọ́ má ṣe lágbọ́dánù ládàá kí a sọ̀rọ̀ ọlọ́run ládàá kí a gbọ́rọ̀ ọlọ́run àtàwátá ń sọ àtàwátá ń gbọ́ ọlọ́mọdún ládàá ọba tí a wá ń sọ̀rọ̀ ìfún wa yìí ọba tá a dúpẹ́ fún yìí òun náà lọ́ba adẹ́dà sánmà àtílẹ̀ olọ́dá bó ti bẹ́nu sánmà àti olọ́dá tàbá náà jẹ́ kan náà ẹ̀dá Ọlọ́run táà sí ń jẹ́rú fún tàà jẹ́ mùsùlùmí ọba yìí àyílógo ọba yìí à ń wá àforíjìn rẹ̀ ọba yìí à ń túbá àwọn ẹ̀ṣẹ̀ wa lọ́sọ̀dọ̀ rẹ̀ ọba yìí o náà là ń bẹ́ẹ̀ lórí gbogbo àwọn àdáwọlé wa kọba ní fíwọ́ sí o là ń sin sáàdì gbogbo tí jẹ́ aburú kọ́lọ̀ ọba kó lè wá kó ń bẹ́ aburú ìṣe aburú ọ̀rọ̀ kọ́lọ̀ làwà ń bẹ́ àdúgbò tí jẹ́ aburú èyí tá màpá burú ní inú aburú Ọlọ́run làwà ń bẹ́ dájẹ́ màpá burú ní Ọlọ́run làwà ń bẹ́ ajẹ́rì pọ́lọ̀ ọba yọ kan sọ ní kò pẹ̀lú ìkòlórúkọ lọ́bà kan ajẹ́rì gbá níbà Muhammad sallallahu alaihi wasallam
ẹrú Ọlọ́run bá ìrìnṣẹ́ rẹ̀ ni Ànábì Muhammad ànábì àánú ni ànábì ọ̀nà mọ̀ ni olùfúniròdù ní olùṣèkìlọ̀ ni olùtọ́ni sọ́nà tó tọ́jú lọ ni Ọlọ́run bá ní ṣe kẹ́ ìgẹ̀rẹ̀ fún ànábì Muhammad gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n síwájú ẹ̀ bá ní ṣe kẹ́ ìgẹ̀rẹ̀ fún wọn àwọn ará alé ànábì bá ní kẹ́ bá ní gẹ̀ wọn sàbí ànábì bá ní kẹ́ bá ní gẹ̀ wọn àti gbogbo ẹnikẹ́ tó bá tó tẹ̀lé wọn gẹ́bó sí tó bó sí yẹ ìkẹ́ rẹ̀ Ọlọ́run àánú rẹ̀ Ọlọ́run jẹ́ lórí àwọn ẹnìkúdọ̀ àwọn ọmọdọ́mọ wa ẹ̀yin ẹrúsìn Ọlọ́run mo tún fi àsìkò ìṣèkìlọ̀ fún yín tí mo bẹ̀ lórí ara mi gbọ́dọ̀ wà ìpáyọ̀ Ọlọ́run ìpáyọ̀ Ọlọ́run yìí o náà ni ọ̀nà àbáyọ lórí gbogbo ìṣòro gbogbo ìfúnpínpín gbogbo tí jẹ́ ìdè ilé ayé tí ọmọ ẹ̀dẹ́ èèyàn máa kó sí tó gbà mí ń bẹ ọmọ ẹ̀dẹ́ àfẹ́ jákàmùná mọ́ta bá kẹ́kọ̀ọ́ Islam ìpáyọ̀ Ọlọ́run ní kọ́kọ́rọ́ gbogbo tó bá jẹ́ ìṣòro ẹ wo àwọn àyà bí mẹ́rin inú Suratu Talaq Quran chapter 65 àyà ẹlẹ́ẹ̀kejì àyà ẹlẹ́ẹ̀kẹta àyà ẹlẹ́ẹ̀kẹrin àyà ẹlẹ́ẹ̀karùn tí a bá gbìyànjú láti ka àwọn àyà yìí tí a sì gbàgbọ́yé rẹ̀ tá a sì ronú sí gbogbo tí ó ń jẹ́ wàhálà wálé ayé yìí yóò fúyẹ́ gbogbo àkólé kan tí ń dà wá láàmú táà lè sùn táà lè wo yóò fúyẹ́ ẹgbọ́n tọ́lọ́n sọ ni Ọlọ́run ni wa man yattaqillah gbogbo ẹnikẹ́ tó bá páyà Ọlọ́run yaj'al lahu makhrajan wọn lọ́wọ́ bá ó sí ọ̀nà àbáyọ fún ilẹ̀ òní fún ma wẹ̀rẹ̀sókù mẹ́lẹ́tò láyà àtẹ́sì wọ́n ó tó pèsè fún arísìkí níbi tí ó rò wa man yatawakkal 'ala Allah ẹmbá wá gbára lọ́lọ́run bá wà ásìkò wọn lọ́wọ́ bá ó tó inna Allaha balighu amrihi wọn lọ́wọ́ bá gbogbo tó ń bá bẹ́ ṣe wọ́n á ṣe qad ja'ala Allahu li kulli shay'in qadra gbogbo nǹkan kọ̀ọ̀kan ló ti pè gbogbo ẹ̀ ló ti fi àlàlé lọ́dún Ọlọ́run tí ó lè yẹ ẹni tàbálá afẹ́ fún lówó fúnlówó lẹ́gbùta afẹ́ fún ẹni afẹ́ fún lọ́mọ áfúnlọ́mọ lẹ́gbùta afẹ́ fún ẹni afẹ́ fún nípò áfúnnípò lẹ́gbùta afẹ́ fún gbogbo tọ́mọ̀ ìdí àmá fẹ́ sí láyé tí àmá ń lé láyé yóò máa bọ́ sí gbọ́ bá sí déédé ìrúngbà Ọlọ́run tó sọ ó ní wa man yattaqillaha ẹni bá páyà Ọlọ́run sẹ́ yaj'al lahu min amri yusra wọ́n sọ àlámàrí rẹ̀ di rọrùn dhalika amrullah Ọlọ́run lélé ìyàsí Ọlọ́run ni anzalahu ilaykum ó ń sọ kalẹ̀ fún yín wa man yattaqillaha alẹ́ndọ́ bá páyà Ọlọ́run ẹni yukaffiru anhu sayyi'ati gbogbo aburú rẹ̀ wọ́n bá mú kó wa yudhim lahu ajra wọ́n jẹ́ kí ẹ̀san sẹ́rẹ̀ tó bí hadhihi fawaidu taqwa àwọn kátàkàálẹ̀ iná ni àǹfààní páyà Ọlọ́run tọ́lọ máa ń ṣe fún àwọn ẹrú rẹ̀ al-muttaqin àti ẹbá páyà Ọlọ́run orí pọ̀ mbẹ̀ torí díẹ̀ láàbí máa sọ wá pé ìpáyà Ọlọ́run náà ní sẹ́ tàwà sí láyé o náà ni takalif rabbaniyya àwọn ìlàpọ̀nilọ́rùn Ọlọ́run máa ṣe Ọlọ́run mọ́débẹ̀ Ọlọ́run gbò máa ṣe Ọlọ́run tàbá ti ń ṣe àǹpáyà Ọlọ́run mọ́débẹ̀ Ọlọ́run bá ti jìnà sí àǹpáyà Ọlọ́run bá ní ẹ̀rẹ̀ lẹ́ni mi tí a fẹ́ yẹ̀wò o náà ni àkọlé انقضى عيد الأضحى وغزة لا تزال تعاني الجوع والمجاعة ọdún Iléyá ti lọ a ti sọdún Iléyá tán ṣùgbọ́n Gaza
ìlú kan nínú àwa mùsùlùmí ẹ̀rì kó yẹ kó gbò lẹ́yìn tí rán wàhálà ibi tí a rán wàhálà àjálù ìdániláàmú àwọn Yahudi àwọn Israel and Zionist wá sí wà tó nínú àti sọdún káàkiri àgbáyé tó kàn nínú ìlú àwa mùsùlùmí ó rán wàhálà ibi ẹ̀rì wa Gaza la tazalu tu'ani al-ju'a wal-majazir wàhálà ibi làwọn rán àti wàhálà ìdániláàmú ìmá pani ìmá wólélé lórí ìmá bá nǹkan jẹ́ lé wa lórí ìmá bá dúkìá jẹ́ lé wa lórí làwọn rán àìsàn máa pé nínú ọdún inú bá ń sọdún inú wa ń dùn à ń yọ̀ ọ̀ràn àyàn ni al-isas wal-ish'ar bi hawal muslimin kání fílì kání tara pẹ̀lú pẹ̀sẹ̀ ayé àwọn mùsùlùmí mí táwọn ò nírò àǹfààní táwà ní ẹ̀rì ọlọ́ni innamal mu'minuna ikhwa ọlọ́lá mùmìnà ọmọ ìyá ni wọ́n mùmìnì ọmọ ìyá ni wá gbónú la ilaha illallah muhammadu rasulullah sallallahu wahdatina gbólóhùn yìí lọ́sọ̀wádẹ́yọ kan láìwo ìlú láìwo èdè láìwo ìran láìwo àwọ̀ ummatuna ummatun wahida ìjọ wájọ kan náà ni ummatu la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam umma gbọ́nà la ilaha illallah ọmọ Nàìjíríà ti bá ń wí ọmọ ìyá rẹ̀ ni ọmọ Cameroon ti bá ń wí ọmọ ìyá rẹ̀ ni ọmọ Sudan ti bá ń wí ọmọ ìyá rẹ̀ ni ọmọ Amẹ́ríkà ti bá ń wí ọmọ ìyá rẹ̀ ni ọmọ Iraq tó bá ń wí ọmọ ìyá rẹ̀ ni ọmọ Canada ìbá ti wí ọmọ ìyá rẹ̀ ni innamal mu'minuna ikhwa àwọn mọ̀mìnà mẹ́ẹ̀kan náà ni wọ́n ọlọ́ni inna hadhihi ummatukum ummatan wahida wa ana rabbukum fa'budu ìjọ kan náà ni èmi ni ọlọ́ọ̀bá yín èmi ni kí ẹ sìn anábà Muhammad sallallahu alaihi wasallam ó ní masal mu'minin fi tawadduhim wa ta'atufihim wa tarahumihim kamasali jasad idha ishtaka minhu 'udwun tada'a sa'iru jasad bis-sahri wal-humma aw kama qala sallallahu alaihi wasallam Ànábì ní àpèjú àwọn mùmínì látara kí a máa fẹ́ràn ara wọn kí a máa ṣàánú ara wọn kí a máa kẹ́ra wọn wọ́n dà gẹ́gẹ́ bí ẹ̀ka ara wọ́n dà gẹ́gẹ́ bí bọ́dì ara tó pé tí a kẹ́tù kan tí ègégé kan inú ẹ̀ka ara bá ń jẹ̀rora gbogbo ara kún ẹ̀rọ bàbá jẹ̀rora ikhwanuna bi Gaza yu'anu ọmọ ya wa nílẹ̀ Gaza yu'anuna al-ju'a wal-majazir ebi ń pa wọ́n níbọ̀kàbálẹ̀ wọ́n ń pa wọ́n ń ṣe wọ́n léṣe ẹ̀rì mana'u anhu jami'a muqawwimatil hayat gbogbo nǹkan tó gbé ìsẹ̀mí dúró tàbí ìsẹ̀mí láyé wọ́n dínà wọn nínú ẹ̀ ẹni omi
wọn lómi tí wọ́n mú nínú ẹ̀ ló ń jẹ wọn ò ló jẹ tí wọ́n jẹ nínú ẹ̀ lóògùn wọn ò lóògùn tí wọ́n lò gbogbo hospital wọn ni a ti wó gbogbo medical doctor and nurse wọ́n ti pa wọ́n gbogbo ilé wọ́n ti wó lé wọn lórí oúnjẹ kò lè gbà orí afẹ́rẹ́ dọ́dọ̀ wọn oúnjẹ kò lè gbórí omi dọ́dọ̀ wọn oúnjẹ kò lè gbórílẹ̀ dọ́dọ̀ wọn home fi sijin maftuh wọ́n bẹ nínú open prison ẹ̀wọ̀n tí a ṣí sílẹ̀ torí díẹ̀ ló pé bá a ṣe ń dùnnú tá ń sọdún agbọ́n ní fílì pẹ̀lú wọn torí pé ọdún elébi ni wọ́n ń ṣe ọdún ẹni àṣídì máa ni wọ́n ń ṣe wọ́n ní la sauta fi Gaza li takbirat gbónú Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahil hamd wọ́n lè wí ìdàmú òjẹ́ wọ́n lè wí wàlá lábàlá ti fà àwọn ọmọ tí wọ́n ń yọ̀ wọ́n ń sáré ní ọdún wọ́n ń wọṣọ tuntun wọ́n ń jẹ wọ́n mú àwọn ọmọ tí wọ́n lè ṣe bẹ́ẹ̀ gbogbo agbègbè ọkàn mọ́ wọn ìlú kan mọ́ wọn àwọn ń pẹran léyá àwọn ni wọ́n ń pa àwọn ń pẹran léyá káàkiri àwọn ni àwọn ọ̀tá ń pa lọ́jọ́ ọdún gan wọ́n pa wọ́n ẹ̀rì àti south àti east àti north ẹ̀rì àti west Gaza láwọn ọ̀tá yìí báyìí hasọ̀rọ̀ wọ́n sédè mọ́ wọn wọ́n ń bẹ́nu sédè má nítójọ́ wá lè ní pé gbogbo ìlú tó yí wọn ká ẹ̀rì tàbí gbọ́pọ̀lọpọ̀ tó yí wọn ká ìlú àwọn mùsùlùmí ni nínú tó yí wọn ká Urdun wà ń bẹ Jordan mùsùlùmí ló ní Jordan nínú tó yí wọn ká òun náà ni Egypt mùsùlùmí ní Egypt nínú tó yí wọn ká òun náà Lebanon àwọn tí a pọ̀jù Lebanon a mùsùlùmí ni tó ti bẹ́ẹ̀ wọ́n ríran lọ́wọ́ àwọn ará ìlú kátówá bèèrè àwọn ìlú míì tí wọ́n jẹ́ àwọn ilẹ̀ Lárúbáwá tó gbá àwọn ará Gaza àwọn ará Palestine humul Arab Lárúbáwá ni wọ́n lughatuhum lughatu arabiyya èdè wọn èdè Lárúbáwá ni aliwanuhum aliwanu arabiyya àwọ̀ wọn àwọ̀ Lárúbáwá ni ẹ̀rì dinuhum ẹ̀sìn àwọn tí a pọ̀jù ní ilẹ̀ Palestine ilẹ̀ Gaza al-Islam humul muslimun musulmi ni wọ́n ẹ̀rì kitabuhum
tí a tọ́lọ̀ọba àlékẹ́ ọlá ní wọ́n máa lò Qur'an ní anábi wa náà lànábi wọn sallallahu alaihi wasallam ẹ̀rí torí díẹ̀ wọ́n ní ọdún Iléyá tàà sẹ̀tán táwà ń yọ tí ìdí sílá ń kíra wa ẹkù ọdún ẹ̀mẹ́sọpẹ́ àwọn jẹ́ tẹ̀sẹ̀ ndé láti ìlú òkè à ń kí wọn káàbọ̀ ẹkù ọdún ẹ̀mẹ́sàmọ́dún ẹkù ayọ̀ Ọlọ́run ní sọ ayọ̀ wa dìbànújẹ́ àǹsàmì àwọn orí ẹsẹ̀ wa ma tabaqa min al-eid indahu huwa ismu faqat in tó kàn kù lọ́dọ̀ àwọn ará Gaza tí ń jọdún òun náà ló kọ ọdún ó kọ lásán ọdún ọdún bẹ́ gbogbo ń táyí wá jọdún yòókù sí lára wọn láǹfààní ẹ̀rì tó gbé wọ́n wà ní ogun ẹ̀rì wọ́n ní ebi tó ń pàwọn ará Gaza lọ nìsìn wọ́n ní ju'un ashaddu min al-qasf ebi tó ju kí á ju nǹkan máyàn lọ ní síláò ní jù ebi ní a fi ń ṣe nǹkan ọlọ́sẹ́ fún wọ́n pa wọn bìtẹ̀jìwí ẹ̀fẹ̀ bí pa wọn kọmọ̀rí jẹ kọmọ̀rí mú wọ́n ó ti wà lẹ́nu kò sómi kò sóúnjẹ nísìn ọ̀nà bí oṣù mẹ́rin 4 months wọ́n tàbá wùsá ìwọ̀n ará Gaza lọ́dọọdún tẹ́lẹ̀ wọ́n máa lọ hajji wọ́n ní la hajja lahum wọ́n rájì lọ lọ́dún gbọ́nà fẹ́ gbàdọ̀ hajji kò sí bọ́dà Egypt ó ti pa àwọn Israeli jẹ́ wọ́n kọjá wala Eid àwọn ọ̀sọ́dún lọ́dún wala haya wọ́n ní sẹ̀mí rẹ̀ kú sẹ̀mí àlàáfíà ẹ̀rì la hajja wala Eid wala haya lẹ́yìn náà tawabiruhu tawabul maut tí oúnjẹ díẹ̀ bá wọlé ohun kan táà máa ń lò díẹ̀ bá wọlé dájẹ táàmù tí wọ́n bá ní kí wá tó gbá ìtò kú mo fẹ́ kú ni ẹni a ní àwá fún ló jẹ táyìn bọ́ mọ́ tawabirul maut wọ́n tó kú ni kan ní wọ́n fẹ́ pán rẹ̀ sí ní fún yàn afẹ́ gbà rẹ̀ sí àti ó sì náwọ́ gbà sí náà sí yìnyẹn níbà ìtò wá burú jù ó ní sọ́pùtù dáwọlé mọ̀tọ́bà gbogbo ayé dákẹ́ fẹ́ gbogbo tí ó sì kankan gbogbo ayé dákẹ́ fẹ́ gbogbo tí ó sì kankan gbogbo àwọn táǹpé ní olórí ayé ukamu duwal àwọn olórí ìlú fil alam sọmítò wọ́n dákẹ́ ní mutafarrijun wọ́n wọ́n ní ẹ̀rí àríkámù káàrìtà tàbá ní ká máa ṣe ní èjì ẹ̀ta àwọn jẹ́ ti bá lọ ọmọbẹ àwọn tí a ń rí ká
ibẹ̀ ni a bá rí yọ nínú àlàpàlákà àwọn kan bẹ wọ́n jóná sínú àlàpà ni wọ́n rí wọn yọ wọn tí ó wà official ẹ̀rí wọ́n jẹ́ 54,927 ẹgbẹ̀rún mẹ́rìnlé ní àádọ́ta ọgọ́rùn mẹ́sàn àti mẹ́tàdínlọ́gbọ̀n 54,927 láwọn tí wọ́n ti pa tí wọ́n lè rí ká ní ìlú Gaza. Àwọn tí wọ́n gbọgbẹ́ tí wọ́n jára ayé jára ọ̀run tí a lè rí ká 126,615 láwọn tí wọ́n gbọgbẹ́ tí wọ́n jára ayé jára ọ̀run tó ìgbìta bá gbogbo ẹ̀ ó dín dẹ̀ 200,000 ní àtàwọn tí wọ́n kú àti àwọn tí wọ́n gbọgbẹ́ àwọn tí wọ́n rí mọ́ tí wọ́n mọ̀ gbá àráwọn ẹni mọ́ wọ́n dín ní 15,000 ẹgbẹ̀rún mẹ́ẹ̀dógún mafkúdà nẹ́sàwátí wọn. Àwọn fámílì tí wọ́n parun pátápátá tí wọ́n sí láyé mọ́ fámílì yíò ogun ni wọ́n kò sẹ́nìkan lórí ilẹ̀ ayé mọ́ fámílì yíò 120 ni wọ́n kò sẹ́kọ̀ọ́kan wọn láyé mọ́ fámílì yíò 300 ni wọ́n kò sẹ́kọ̀ọ́kan láyé mọ́ gbàjánsí ní ìjẹta kò ní 100 families tí wọ́n sílá àwọn eléyìí tí kó nù ayé a lè trace wọn mọ́ láyé wọ́n ti tán ẹ̀rí ẹnìkan náà ló sì ń sọ láì lọ ọ̀nà Netanyahu Prime Minister Israel ó ní a tún wá rí àwọn muhawalat àwọn ìgbìyànjú àwọn effort láti dá wàhálà ìdúró ní kan bí 2 weeks Security Council under UN wọ́n jókòó pé ó tó gẹ́ kí wọ́n dá ìjà ìdúró ceasefire permanent ceasefire wọ́n rẹ̀ sí ẹ̀ wọ́n ní kí wọ́n vote as my Security Council rẹ̀ 15 country ló bẹ́ẹ̀mẹ́ yàmbá ti wá mẹ́tìn pé àwọn 14 wọ́n vote wípé enough is enough. Hamas and say wọ́n go for permanent ceasefire. 14 vote favor, 1 vote American vote wọ́n ní no. Ẹ̀sùn mọ̀ pé ó wà nù orílẹ̀-èdè tí wọ́n fún ní veto power. Ara àbòsí ayé nù. Ara àbòsí ayé nìyẹn táa jùra wa lọ ní vote inú justice ni pé 1 vote ọgbọ̀ kájú 1 vote lọ. Àwọn náà máa sọ wípé majority card the vote àbíkẹ́ náà wọ́n wé ìrọ́ ní jẹ́ bẹ́ẹ̀. America, France,
Russia, Britain, China, alùmọ́ra àánú yẹn tí ọ̀kanú wọn bá ti ní no ni wọ́n ní hakù fìtò, wọ́n fi fìtò dànù lọ́wọ́ àti 2023 to date. Veto power tí Amẹ́ríkà ti lò láti má jẹ́ kí wọ́n rújú sí ọ̀rọ̀ Palestine, ọ̀rọ̀ Gaza rẹ̀ kò dín ní 5 times nígbà 5 ọ̀tọ̀ọ̀tọ̀. The General Assembly aná jókòó láìpẹ́ for ceasefire pé kí ceasefire ṣẹlẹ̀ ẹ̀rì nígbà tí wọ́n vote gbogbo mẹ́mbà wọ́n lọ bí 193 ẹ̀rì wọ́n fi for ceasefire. Amẹ́ríkà wà náà tó lù fìtò, àwọn kan ò dìbò November lẹ́gbẹ́ máa sọ pé wọ́n jókòó wọ́n ṣe meeting, wọ́n jókòó wọ́n ṣe meeting, ìdàndàní àbòsíní láwọn kan fi decide wípé wàhálà tí ń ṣe ní Palestine ẹni ó wà lẹ́yìn Amẹ́ríkà ni. Ẹ má wo Netanyahu, àwọn tí wọ́n dúró ti gbámgbámù nù ẹnikọ́ ma jóòsù gbogbo aburú ní ṣẹlẹ̀ nílẹ̀ Palestine, ní Gaza ní West Bank ní Amẹ́ríkà ni. Netanyahu kan jẹ irinṣẹ́ ní tools tí a ń lò ló ń ká jẹ ẹ̀rì. Àwọn akẹ́tù gbéra lágbàáyé, àwọn jẹjẹgbára di 12 wọ́n ń bọ̀ ní ọkọ̀ ojú omi, wọ́n ń pè ní Safinatu Madlin ẹ̀rì. Ní 10 June dáwàí 2025 ó kù dẹ̀dẹ̀ kí wọ́n wọ Gaza, Israel àtàkì wọ́n jí wọ́n lọ, wọ́n dìde wọ́n dá padà sí láti ń bọ̀, wọ́n gbóúnjẹ lọ́wọ́ wọ́n fẹ́ jàjàgbara solidarity for Gaza, wọ́n fẹ́ bírèkì ìsédìmá ìgbìyànjú ní háwàlù ṣùgbọ́n yẹn náà rẹ̀ rìsáàlà mẹ́sẹ̀jì ní fún àgbáyé. Ojú omi tí a ti rìn ojú omi àgbáyé ni ẹnìkan sì wà ta ní ó mú mi kò jí wọ́n wọlé tó takò òfin United Nations bí wọ́n jọ sign kẹlmà máa búrú Israel ẹ̀rì. Nígbò tó yá akátó dìde ẹ̀rì wọ́n ń bọ̀ láti Algeria ni láti Morocco ni wọ́n tó dìde pé àwọn fẹ́ wọlé, àwọn gba bọ́dà Egypt wọlé, bọ́dà Egypt Sisi lọ́sà wà ní bọ́dà Abdel Fattah Sisi ó ní head of state of Egypt, Mùsùlùmí ni a fẹ́ gbàbẹ̀ wọlé kó ń jẹ fáwọn ará Gaza, wọn má dàdá ní wọn mọ́bẹ̀ dání, oúnjẹ ogun wọ́n sì ń bọ̀ bí wọ́n ṣe ń dé àwọn ìlú kọ̀ọ̀kan láwọn ẹnjọ́ ìwọ̀n ilẹ̀ ni wọ́n gbà, ọ̀pọ̀lọpọ̀ ohun ilẹ̀ ni wọ́n gbà pẹ̀lú bọ́ọ̀sì ńláńláńlá, gbogbo ẹlẹ́kú rínú social media, gbogbo ẹlẹ́nu jẹ̀síra
tí wọ́n lò jẹba ìdẹ́nu kan báyìí jẹ́ dó síbẹ̀ àwọn wọ́n wẹ̀lẹ́kọ̀ wọn bẹ̀ wọ́n tó kérò ní àná Thursday yìí wọ́n dé Egypt wọ́n jí wọ́n wọlé wọ́n ti dáwọn padà àwọn kan bẹ̀ tí a ti gún plane wá táwọn ọ̀bọ́kọ̀ wà pé tí èyàn bá ti fẹ́ wọlé àwọn náà wọlé pẹ̀lú wọn wọ́n sẹ̀dẹ̀ wọn padà sílùú wọn bẹ́sẹ̀ ń wọlé báyìí láti airport láti deport wọn ọ̀rọ̀ àná mo báyìí sọ ìyẹn ló burú járí ìlú àwọn mùsùlùmí tẹ́mọ̀ pé ìyà tí ń jẹ àwọn ará Gaza mùsùlùmí ló ń fìyà jẹ wọ́n kàn fẹ́ wọlé lásán kí wọ́n sì ṣe solidarity fún wọn kí wọ́n sì kó oúnjẹ fún wọn kẹ́ ti padà sísí nílá ẹ̀rẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ àti ikọ̀ àkọ́kọ́ Safinatu Madlin Qafilatu Sumud àwọn ikọ̀ tí wọ́n dó gbá akíyìn ìdó sísẹ̀ yára Filastin yára Gaza ìtí gbogbo náà wá ń sọ wá ní tí gbogbo wọn wí ní pé wọ́n ní ya ala Gaza yára Gaza antum lastum wa'dakum ẹ má rí ayín lẹ́yìn nìkan nánú máàkù adámẹ́ pẹ̀lú yín gbogbo eléyìí dá ń sọ yìí plus lọ jẹ́ fún àwọn ará Gaza kìí minus ó sì ń jẹ́ ìfẹ́ àṣírí ayé hàn agbórí omi ẹ̀já wọlé agbórí ilẹ̀ ẹ̀já wọlé aina adalatu dawliya níbo ni international justice wà aina láà kò sí kí ni America sọ lórí ọ̀rọ̀ yìí kí ni Britain sọ lórí ọ̀rọ̀ yìí kí ni France sọ lórí ọ̀rọ̀ yìí kí ni China sọ lórí ọ̀rọ̀ yìí kí ni Russia sọ lórí ọ̀rọ̀ yìí kí ni àwọn dúọ́là àrọ̀bíyà sọ lórí àwọn ọ̀rọ̀ yìí kí ni ọ̀rọ̀ Jordan kí ni ọ̀rọ̀ Emirates kí ni ọ̀rọ̀ Saudi Arabia kí ni ọ̀rọ̀ Kuwait kí ni ọ̀rọ̀ Turkey tí ó yẹ kí wọ́n sọ̀rọ̀ ní tẹ́fì mọ̀ pé àbòsí ló ń bẹ láyé àti ẹ̀gbọ́ àwọn tí wọ́n kìí ṣe mùsùlùmí àmùsùlùmí wá ń kọ́ kájẹ̀ kó lórí ọ̀rọ̀ yẹn ká má jẹ́ ká béèrè ẹ̀dẹ̀ ulama ulama níbo ní àwọn ulama ulama wà gbogbo àwọn àfáà tí a sọ lórí ọ̀rọ̀ inú àwọn ọmọ tó nǹkan lẹ́yìn Ittihadul A'lam Ulama al-Muslimin International Muslim Union Forum àwọn ni a ń sọ̀rọ̀ àwọn àfáà kọ̀ọ̀kan mufti Libya ó sọ̀rọ̀ mufti Oman ó sọ̀rọ̀ ọ̀rọ̀ tán kí ni àwọn ulama Sudan sọ kí ni àwọn ulama Saudi sọ kí ni àwọn ulama Emirates ulama Kuwait ulama Iraq ulama Qatar ulama Turkey ulama Pakistan ulama Indonesia kódà àjá ń sọ̀rọ̀ wọn sọ kẹ́lẹ́kẹ́ ni wọ́n sí sọ́ta a nídi yẹni aswatu rafi'ah gbólóhùn tí ó gbókè tí ó parí tí ó dariwo kálukú ń bẹ̀rù ẹ̀rì lè ní láwọn Europe akẹ́tún dìde wọ́n gbà ní
qafilatul adalati li Palestine, àwọn caravan for justice ní Palestine wọ́n dé ní Europe, wọ́n ti lọ sí country kọ̀ọ̀kan, wọ́n lọ sí house parliament, wọ́n lọ bá wọn sọ̀rọ̀, ẹ̀yin ìjọba ìlú ìkílẹ̀ ń wò lọ́rọ̀ Gaza, especially wọ́n máa sọ lórí àwọn hostage, àwọn àsárá, àwọn èèyàn Palestine tí wọ́n bẹ lẹ́wọ̀n àwọn Zionist, àwọn Israel, àwọn tí àwọn Hamas náà kó nínú àwọn Israel, báwo ni àṣìbẹ́ẹ̀tì gbígbésẹ̀lẹ̀ lórí ká jẹ́ kí àwọn èèyàn padà sí ọ̀dọ̀ àwọn ẹbí wọn, èyí tó bá ṣe kó ti kúnnú wọn kí wọ́n lè sí bọ́ díẹ̀, in tí jọ́sí Karafan tó dìde ní Europe tán tí ń ṣe ní ẹ, wọ́n ti dé àwọn orílẹ̀-èdè bí 5 wọ́n sì lọ́mọ́ sọmọ́ ní lọ́nà gbogbo ẹ̀ pátá náà lórí ọ̀rọ̀ Palestine. Orí ìdí ẹ̀yin Mùsùlùmí àtúnràn wa létí, àwa sọdún inú wa ń dùn, ọmọ ìyá wa ń wà nù nira, a gbọ́dọ̀ gbàgbé wọn. Ìmọ̀ wá sẹ́mi wa mọ́dá afal, kí ni máa ṣe èmi gẹ́gẹ́ nìkan gbámbẹ̀ àni mọ́dá náfà kí la fẹ́ ṣe, ìdá fẹ́ ṣe wà kùsẹ́ tí ó lè ṣe nǹkankanú wa, ìdá lè ṣe jùra wọn lọ ní ìtẹ́mì ń ṣe lọ́wọ́ ní nǹkan tẹ́mì lè ṣe ní ana khatibu hadha al-masjid. Ọlọ́run fi mi ṣe kí máa báyàn sọ̀rọ̀ masalasi, ọ̀rọ̀ wọn mọ̀ báyìí sọ̀rọ̀, ìwọ náà rẹ̀ Imam Ratibi ní ọba kásùn bá tàn bá wọn ìdímọ̀ ẹ̀sọ́, tẹbá kí wọ́n gírí tẹbá kí iṣẹ́ ìtẹbá wọn sọ nínú dáa lè ṣe àdúwà ulahu, nádì ulahu a máa tọrọ àdúwà fún gbogbogbà fi kulli waqtin, ní gbogbo àsìkò a tó máa ṣe mura'at awqat al-istijaba, a tó máa wo àwọn àsìkò tí Ọlọ́run bá àlékẹ́ ọlá máa gbàdúwà, a tó máa lọ àǹfààní ẹ̀ tójò bá ń rọ̀ ló máa gbàdúwà, lẹ́yìn asìrì sí mọ́gírì lọ́jọ́ jímà Ọlọ́run máa gbàdúwà, a wà mọ́sálásí lọ́jọ́ jímà báyìí náà láti kùtà wà Ọlọ́run máa gbàdúwà, a wà ní àfẹ̀júmọ́ láti bí 3:30 sí àsùnbá àsìkò gbàdúwà ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nádì òláhù àmàsàdúwà. Lẹ́yìn náà wà nakra'u anhum, a máa kà nípa wọn, nígbà bá ń kà nípa wọn, nígbà bá kà nípa wọn, nígbà bá sí fẹ́ mọ́ nípa wọn yóò jẹ́ authentic information, a wà níbi tó ti lálàáfíà nanshuruha, a máa fọ́nká lórí ẹ̀rọ alágbèéká wa, a máa fọ́nká àwátá use my social media, a máa kọ́ nǹkan síbẹ̀ tó tún lọ rí gbédèrè, a máa provide information fáwọn èèyàn, àròjíṣẹ́ wa ní ẹ̀ káni concern pẹ̀lú alẹ́tì máa ń bí i kó mọ̀ péjọ kan bẹ̀ táà ní sọ̀rọ̀ wọn, especially àwọn tààtì ní family, ẹjá train àwọn ọmọ wa kọmọ wa mọ̀ nípẹ́, àwọn tàà nílé kéwú ẹjá kọ́ ọmọ lé kéwú wa, kódà kó yàlùkwá là ń kọ́ wọn, kíkà nìkẹ́ là ń kọ́ wọn, ẹjá kọ́ wọn, ẹjẹ́ kí ọ̀rọ̀ Palestine, ọ̀rọ̀ Gaza kó wà nù dáma fi nù wọn. Bàbá àti ìyá nínú ilé bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n fákìdù sí láyé jẹ́ tí ó ní olè fún ní o, ẹni tí ó bá ní sọ̀rọ̀ yóò ní máa ń pa ẹ̀. Nínú dáa tó lè ṣe o náà ní tẹ́pẹ̀ ní dáàmùlì máa lè kánáwó fún wọn kò sí ètò kéré, wọ́n ní account tààlì máa sanwó sí, táwọn kan sì ń san, àwọn kan bẹ wọ́n ti gbé ní májẹ̀mú lọ́sọ̀ọ̀sẹ̀ òyìn ètò fi ránṣẹ́, lóṣooṣù yẹ̀ tí wọ́n fi ránṣẹ́. Láìpẹ́ wà lọ sí márèjì kan láìpẹ́,
if marriage já lọ sí yẹn àwọn tí wọ́n fẹ́ pọ̀ jù bẹ́ẹ̀ Christian ni wọ́n asọ̀rọ̀ plastin lórí ọ̀rọ̀ ọmọnìyàn pé wọ́n dá wọn láàmú àsọ nílànà tẹ̀sìn gbàdúwà tí a ń bẹ ní jókòó tí a ń pọ̀ wọn kìí ṣe mùsùlùmí àwọn sọ ìwà ọmọnìyàn owó tí wọ́n rèsì fún wọn bẹ̀ wọ́n lọ bí 200,000 tó gbé majority àti àdáwò wọn kìí ṣe mùsùlùmí tó bá mí ń bẹ wọn ṣe mùsùlùmí kọnsáì wọn pẹ̀lú ọ̀rọ̀ Palestine pẹ̀lú Gaza ó jù tàwa mùsùlùmí lọ ìtara wọn ó jù tàwa mùsùlùmí lọ contribution wọn ó jù tàwa mùsùlùmí lọ tí bá kan ní agbéra yẹn láti Europe ó kìí ṣe mùsùlùmí bíjọ́ wọn kìí ṣe mùsùlùmí bẹ bá ń dárúkọ wọn kìí ṣe mùsùlùmí sẹ́yìn tí ó fi nǹkankan borí kàásíyádà Riyadh ṣùgbọ́n mọ̀ nìyàn ní ẹ́dẹ́ àwọn sọ́mùláńlá l'Amẹ́ríkà ní Canada ní Britain tẹ́rà àwọn kan human rights àwọn activity wọ́n sì máa wọ supermarket gbogbo product is tó wà tó pé boycott ní àwọn tí ń ran Israel lọ́wọ́ sì máa sà sínú bucket wọ́n sì máa kókó jáde kó mẹ́ pẹ̀lẹ́ wọ́n gbọ́ pé inú ọ̀dá human rights yóò gbọ́dọ̀ tàrú ilé yóò gbọ́dọ̀ àrú ilé tí àwọn ọlọ́pàá sì máa gáìdì wọn wọ́n kìí ṣe mùsùlùmí ọmọnìyàn ìtara ọmọnìyàn ni wọ́n ní àwátá wá jẹ́ mùsùlùmí ńkọ́ inú ojúṣe wa ní boycott ọjà gbogbo àwọn ọjà táàrà táàntà tó pé tí àwọn tí a ń produce nǹkan yẹn ó ní percentage tí a ń fún Israel tó ń jẹ́ kí tí a fi empower economic Israel ọ̀rọ̀ ní ká wíkì náà ni pé boycott má ra ọjà yẹn má ta ọjà yẹn kò sí lè má nìsìn ẹ̀yin tẹ́ mọ̀wé ẹ̀yin bàbá básọpọ̀ mọ́ ẹ̀yin kọba yín Google boycott product yóò gbogbo ẹ̀wà báyìí tẹ́yìn lọ́wọ́ lánàá ẹ̀ẹ́n tí ó mọ́ gbogbo nǹkan tẹ́yìn rà tẹ́yìn Pepsi tẹ́yìn Coca-Cola tẹ́yìn ẹfà water ètò súnmọ́ jù nù ẹ̀yin náà rán àwọn ọ̀tá lọ owó tí a ń rí ń bẹ̀ ní ìdọ́ta jẹ́ fi ń pa ọmọ ìyá yín plastic tẹ́jẹjọ́ ìwájú Ọlọ́run ilé ayé kọ́ lòpin ìrìn àjò ánùpàdé Ọlọ́run tó dé lè ló sọ yí pé gẹ́gẹ́ bí gbóntá ń sọ ayé ń gbìyànjú ní individual ní group lórí bó ní Ọlọ́run bó sì ràn ọmọ ìyàwó lọ́wọ́ a náà gbọ́dọ̀ wà jẹ́nú ẹni tí ó kún wọn lọ́wọ́ ó kéré tányányá kẹ́mi wà lọ́dọ̀ wọn kásì máa sọ̀rọ̀ wọn ní dáadáa àbí Ọlọ́run bá lè kọ́lá Ọlọ́run tó mú wọn dúó dè ní Ọlọ́run bá má padà lẹ́yìn wọn Ọlọ́run bá tó pé àwọn kan ti lólé ayé tí wọ́n fi gìrìgìrì ló lérí àwọn ẹni Ọlọ́run lórí tọ́lọ́run bá lè kọ́lá rẹ̀yìn wọn gbogbo àwọn gìrìgìrì tí wọ́n bẹ láyé lè ní Ọlọ́run bá ní rẹ̀yìn wọn bá ní gbé ọmọ ìyá wa lékè ìṣòro tó wà níwájú wọn yìí bá ní ràn wọ́n lọ́wọ́ bá ní kún wọn lọ́wọ́ bá ní mú ọkọ̀ nínú ìṣòro mọ́sà ìsẹ̀bẹ̀ Ọlọ́run ká tó rọ àforíkọ́ ló forí ẹ̀ṣẹ̀ wájú wa